mo gbọ́ pé Alhaji Wasiu Ayinde K1 Marshal mo wo fọ́nrán kan tí wọ́n ti sọ pé èyí tí táwọn èèyàn sọ pé àwọn àfáà sọ pé àwọn ṣe páwọn sọ pé àwọn àfáà ganú lẹ̀ páwọn ò sọ bẹ́ẹ̀ wọn ò fẹ́ ní wọn ò sọ báyìí mo sọ dáre tí wọn ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí wọ́n sọ dàbẹ̀ pé tí wọ́n sọ náà ni pé àwọn sọ pé àwọn àfáà ganú lẹ̀ torí pé Sheikh Farouk Mufti Diyar kọ́lọ̀ ń yáyọ àbàpẹ́ wọ́n sọ wípé ọ̀rọ̀ táwọn èèyàn ń gbé pé wọ́n gbọ́ àwọn àfáà pé kí wọ́n tọrọ àforíjìn pé kódà pé páwọn èèyàn gbọ́ wọn yé tẹ́ pé tí wọ́n sọ lè mọ́ jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wọ́n tọrọ àforíjìn mo máa ń gbọ́ Alhaji Wasiu Ayinde sọ pé àwọn ò sì tọrọ àforíjìn lórí ẹ̀ṣẹ̀ tí àwọn ọ̀sẹ̀ pé ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ṣẹ̀ lèèyàn máa ń tọrọ àforíjìn pé ẹ̀ṣẹ̀ tí èèyàn bá tọrọ àforíjìn lórí dájúdájú èèyàn ṣe nǹkan ni mo á gbọ́ wọn yé ṣùgbọ́n lẹ́nu gbogbo ẹ̀yin tí gbogbo ẹni tó bá sọ pé àwọn àfáà wa ganú lẹ̀ bàbá tó bí bàbá rẹ̀ pọ̀rí pé bàbá rẹ̀ ganú lẹ̀ ẹni bá sọ pé àwọn àfáà ti wa ọ̀ganú lẹ̀ pọ̀rí pé bàbá rẹ̀ kí ni ọ̀ganú lẹ̀ àti gbogbo ẹni tẹ́ ń sọ bẹ́ẹ̀ náà káàkiri gbogbo ẹni tó bá sọ pé àwọn àfáà wa ganú lẹ̀ bàbá rẹ̀ ganú lẹ̀ Alhaji Wasiu Ayinde sọ pé àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni tó bá sọ pé àwọn bàbá wa ganú lẹ̀ àwọn àfáà ti wa àwọn àfáà wa ganú lẹ̀ àwọn bàbá rẹ̀ bàbá ńlá pọ̀rí pé bàbá rẹ̀ ganú lẹ̀ gbogbo ẹni tó bá sọ bẹ́ẹ̀ pátá fáwọn àfáà wa ganú lẹ̀ ní ti tàbùkù àwọn pọ̀rí pé bàbá ń tàn ó ṣe kí ni ọ̀ganú lẹ̀ tó gbé kí ni gbogbo nǹkan la lè fi báyìí sáà fáwọn àfáà wa ṣàwàdà tá a bá ní fàǹfà láàrin ara wa gẹ́gẹ́ bí mùsùlùmí ààyè ọ̀tọ̀ ṣùgbọ́n pé ẹnìkan wá fẹ́ gbé lóyá torí pé lóyá àwọn àfáà ń ṣe fàǹfà láàrin ara wọn ẹnìkan wà lo àfẹ́níyàn láti sọ pé wọ́n kan àwọn àfáà alábùkù bàbá pọ̀rí pé bàbá ń tàn ọ̀ganú lẹ̀ àwọn ò lè gbà ó gbogbo àwọn àfáà àpapátá àfáà wa ni wọ́n mo ti yẹn bá ń ṣe fàǹfà lórí ọ̀rọ̀ òfin ẹ̀sìn wa kọ̀ọ̀kan ará àta kọ̀ọ̀kan anybody kó ń kágó ṣe kí ni kó gbẹ́nu ẹ̀ lọ́wọ́ mọ̀pẹ́ nìkan wà sọ pé ẹ̀ wà máa fọ́ wà lu àfẹ́níyàn láti fi yẹ̀yẹ́ àwọn àfáà wa bàbá ńlá kù bàbá àti ẹ̀ náà ọ̀ganú lẹ̀ bàbá Wasiu Ayinde láwọn sọ bẹ́ẹ̀ o nínú ọ̀rọ̀ tí wọ́n bá gbọ́n wọn dáadáa wọn láwọn sọ pé àwọn àfáà ganú lẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni tó sọ pé àwọn àfáà wa ganú lẹ̀ ní tàbùkù pọ̀rí pé bàbá ń tàn ṣe kí ni ọ̀ganú lẹ̀ èmi ò ní sọ jù bá ń lọ Ọlọ́run tún gbogbo wa ṣe o salamu alaikum.